Elédùmarè adúpẹ́ àyàn ó tẹ́ tún mú wa rí ọjọ́ òní. Ẹ̀yin èèyàn wa tẹ́ ń gbóhùn wa ní orí ẹ̀rọ alátagbà yín. Orí ètò ó kàn mí ó kàn ọ́ ó ní ètò tí ẹ ti ń gbóhùn wa ní déédéé àkókò tá a jọ ń gbóhùn ara wa yìí. Bẹ́ẹ̀ ó sì ṣe máa gbọ́ wa rèé lọ́sẹ̀ọ̀sẹ̀ lórí ètò yìí lórí ẹ̀rọ alátagbà yín ẹ̀rọ ayélujára. Orúkọ mi ni Ọlájùmọ̀kẹ́ Akínọlá tí gbogbo èèyàn ń pè ní Debbie J. Ẹnì kejì mi wà ń bí èmi nìkan kọ́ ni mo dá wà lórí ètò. àdúpẹ́ pọ̀ òkun lọ́wọ́ ọlọ́run ọba mi ọba aláwòrán bí ọba tó tẹ ilẹ̀ bí ẹni tẹ́ná ọba tó tẹ ọ̀run bí ẹni taṣọ àrí ìlú àlá ọba tí ń jẹ́ èmi ní ọ̀tá gèrè ọmọ rẹ̀ lọ́fìn. A ó máa ríre bára wa ṣe o. Orúkọ tèmi tí a jọ máa ṣètò náà ni ọmọọba Adéfọlájù Sàrùmí. Lórí ètò yìí lónìí a ní àwọn ohun tí a fẹ́ gbé yẹ̀wò tẹ́ ó sì máa bá wa dá sí ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ tá a bá ti gbé yẹ̀wò. Ẹ máa fàtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí wa lórí àwọn ẹ̀rọ nọ́mbà tá a pè fún yín. Ẹ máa sọ fún wa lórí àwọn Facebook tá a máa fún yín náà bákan náà. Ẹ máa fún wa láwọn ìdáhùn àti àwọn ọ̀rọ̀ sí àwọn tí a bá gbé yẹ̀wò kí ẹ máa bá wa dá sí. Òun náà ni ẹ ti gbọ́ yẹn, ẹ ó máa bá wa dá sí i lórí ètò gbogbo ọmọ Nàìjíríà. Òun náà ni a pè ní ó kàn mí ó kàn ẹ́ tí yóò máa dé sí etí ìgbọ́ yín ní ọ̀sẹ̀ọ̀sẹ̀. Ẹ ṣeun àdúpẹ́, ẹ kú kalẹ̀, ẹ kú bójú ọjọ́ ṣe rí. Eléyìí ni yóò jẹ́ àkọ́kọ́ tí a ó máa ṣe lórí ẹ̀rọ alátagbà. Bẹ́ẹ̀ ó sì ṣe máa gbọ́ wa nìyẹn lórí rédíò tiwa tí a mọ̀ sí The VOCA rédíò. Ẹ jẹ́ adélé ajé náà à ń bọ̀ ká tó fún yín lóhun tá a fẹ́ bá yín sọ lónìí. Ẹ̀yin ará ìlú Èkó, Èkìtì, Ọ̀rẹ́, Oǹdó, Ọ̀wọ̀ tàbí orígun mẹ́rin Nàìjíríà, oríire dé fútọmọdé tàgbà tó fẹ́ ní ìmọ̀ nípa eré orí ìtàgé, tíátà ká sọ̀rọ̀ lórí rédíò àti tẹlifíṣọ̀n broadcasting. Orin kíkọ music. tó ń ti jójíjó ní oníranran choreography. Ká kọ́ bí wọ́n ti ń tẹ̀wé general printing tòun ti ẹ̀rọ kọ̀ǹpútà graphic design. Àǹfààní ńlá dé fún ọ láti ilé ìwé The VOCA Art Institute tí wọ́n ṣe àgbékalẹ̀ ètò ẹ̀kọ́ ọlọ́dún méjì 2 years diploma course. Ètò ẹ̀kọ́ olópin ọ̀sẹ̀ part-time study. Má fi ìgbàgbọ́ rẹ dọ́là o. Yára wá gba fọ́ọ̀mù tirẹ̀ pẹ̀lú ẹgbẹ̀rún mẹ́ta péré 3,000 naira. Ní The VOCA Media Studio nítorí pé ètò ìgbẹ̀kọ́ máa bẹ̀rẹ̀ láìpẹ́ jọjọ. Ṣùgbọ́n wọ́n gba fọ́ọ̀mù tirẹ̀ lóṣù yìí o kí o tó tán. Ní nọ́mbà 114 Ìgbọ́pá road ní ẹ̀gbẹ́ ilé epo òdòdó abúlé Èkó Ìjẹdẹ Ìkòròdú lẹ́kọ̀ọ́ tàbí kí ẹ pè wọ́n lórí ẹ̀rọ 081 069 33973. 080 528 923 12 tàbí 070 146 380 47. Bí o bá lẹ́bùn tẹ́lẹ̀ fi ẹ̀kọ́ kún. Lórí ètò ó kàn mí ó kàn ẹ́ náà ni ẹ sì ti ń gbọ́ wa torí pọ́mọ alájẹ ni wá la ṣe kọ́kọ́ lọ ilé ajé náà. Kí wá ní ohun tí a fẹ́ gbé yẹ̀wò lónìí? Ohun tí a fẹ́ gbé yẹ̀wò ni ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà. Gbogbo wa pátápátá la ti mọ ohun tó ń lọ lórílẹ̀‐èdè lónìí, bí ààbò ṣe mẹ́hẹ, ètò ààbò wa ṣe mẹ́hẹ tó jẹ́ pé bí wọ́n jí ni gbé, wọ́n á pa ọmọ kan, wọ́n á ṣe oríṣiríṣi. Àwọn darandaran tó di darandaran náà àwọn náà wà níbẹ̀. Oríṣiríṣi àwọn nǹkan yìí ló ń ṣẹlẹ̀. Àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn náà wà níbẹ̀. Ṣùgbọ́n ní pàtó ohun tá a fẹ́ gbé yẹ̀wò lónìí ni ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà. Ipa wo ló yẹ kí wọ́n kó gẹ́gẹ́ bó ṣe kàn ẹ́? Ipa wo ló yẹ kémi kó gẹ́gẹ́ bó ṣe kàn mí? Ipa wo ló yẹ káwọn ìjọba wa kó bó ṣe kàn àwọn náà gbọ̀ngbọ̀n? Àti àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ ni o, àwọn níjọ ni àwọn ẹgbẹ́ oríṣiríṣi bá ṣe lẹ́gbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ti ilẹ̀ Yorùbá lánìtà àwọn agbófinró bákan náà. Kí ni ó jẹ́ ẹ̀tọ́ oníkálukú wa lórí ètò ààbò? Ṣùgbọ́n ká tó máa lọ síbi ẹ̀tọ́ oníkálukú wa iná, ẹ tiẹ̀ jẹ́ ká kọ́kọ́ wò pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gan-an lórí ètò ààbò wa. Ẹnìkejì mi ó yá ìwọ náà sọ sí. Ohun tó ń ṣẹlẹ̀ lórí ètò ààbò wa yìí ó jẹ́ ohun tó tojú sú wa, ó jẹ́ ohun tó tojú sú àwa sọ̀rọ̀sọ̀rọ̀ pàápàá. Ṣùgbọ́n kò sí bó ṣe lè rí. Àwa náà ni ìjọba, èmi níjọba, ẹ̀yin níjọba, ìjọba náà ìjọba. Ẹ má yẹ ká dá gbogbo ọ̀rọ̀ yìí dá àwọn ìjọba wa.
báwo ni ó ṣe kan ìwọ fúnra ara rẹ ṣùgbọ́n bí ta wá ń bá ọ̀rọ̀ yìí lọ gangan òun náà ni ọ̀rọ̀ Sunday Igboho àti gbogbo àwọn Fúlàní tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí kí ni nǹkan tí a fẹ́ ṣe sí i ṣùgbọ́n àwọn ọ̀nà tí àwa ń rò wípé ó yẹ kó ká máa sọ àwọn ọ̀rọ̀ yìí òun náà ni ohun tó kàn wá gbọ̀ngbọ̀n òun ni báwo ni o ṣe fẹ́ ṣe ètò ààbò tiẹ̀ fúnra ara ẹ̀ pàápàá níbi tó ń gbé báwo ló ṣe kàn ẹ́ ó kàn mí ó kàn ẹ́. bó ló ṣe kàn mí bó ló ṣe kàn wọ́ ètò ààbò ti pọn dandan fún gbogbo wa torí kò sẹ́ni tó máa wà ní inú ilé kan tá a fẹ́ sùn lálẹ́ tá a múlẹ̀kùn ẹ̀ tá a ṣílẹ̀ gbayàwó tá a mú wíńdò ẹ̀ tá a ṣílẹ̀ gbayàwó àbí wàá kàn máa lọ lójú títì wàá kàn ṣáà máa rìn ṣáá o ò ní máa ṣàkíyèsí máa fura ibi tó o bá rìn sí àbí wàá kàn wò pé ìgbà tó bá wù mí mo lè rìn Yorùbá tiẹ̀ máa ń sọ kinní kan kó tó di pé tó ààbò igan burú wá ní ẹni abíire kan rìnrìn òru báwo la ṣe ń rìnrìn wa mọ́ ní ìsìn ṣé ìrìn òru yẹn náà la tún ṣe rìn tó bá rìn lóru tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí ẹ ṣé wà láyé ló ṣe ẹ ni àbí wà lọ́ta ló ṣe ẹ àwọn nǹkan wo ni àwọn ipa tiwa náà tó yẹ ká kó òun la fẹ́ sọ̀rọ̀ lé lórí tá à ń mẹ́nuba gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan. èyí tí èmi rí sí ọ̀rọ̀ yìí òun ni wípé àwọn Fúlàní tí à ń lé tí Sunday Igboho bàbá wa olóyè Sunday Igboho nítorí pé Yorùbá ni mí Yorùbá ni bàbá wa Sunday Igboho inú mi dùn fún gbogbo àwọn tí wọ́n ń ṣe lórí ọ̀rọ̀ ètò ààbò Yorùbá ṣùgbọ́n lórí ẹ̀rọ alátagbà lánàá Jùmọ̀kẹ́ ni bàbá kan ti ń kìlọ̀ fún olóyè Sunday Igboho náà pé kó ṣọ́ra o nítorí pé Yorùbá máa ń dalẹ̀ Yorùbá máa ń dalẹ̀. ṣó wá yẹ ká máa dalẹ̀ ara wa. ṣó wá yẹ ká máa dalẹ̀ ara wa. ṣùgbọ́n àwa fúnra ara wa àwọn Fúlàní yìí wà níbi tá à ń gbé o. wọ́n tiẹ̀ yí wa káàkiri ibi tá à ń lọ gan nìyẹn. wọ́n yí wa káàkiri ni o torí lágbègbè tọ̀dọ̀ tèmi tí ẹ bá ń lọ ní títì tó o bá ṣọ́ra tó màálù bá tú jáde báyìí wàá máa wò pé ọ̀pọ̀ ọgbà làwọn màálù yìí máa já tán máa lé gbogbo èèyàn káàkiri. kí la wá fẹ́ ṣe nítorí pé lẹ́gbẹ̀ẹ́ ilé Fúlàní ń gbé bẹ̀ tẹ́ a ti jọ di neighbor tá a ti jọ di ará ilé. nǹkan tó ṣẹlẹ̀ ni pé gbogbo wa náà la gbọ́dọ̀ wà lójúfò. báwo la ṣe wá fẹ́ ṣe ọ̀nà wo la fẹ́ gbé gbà lójúfò. òun náà ni a ṣe sọ pé àwọn ará ilé wọn á bá wa dá sí kóńkálukú wọn náà máa fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa pé ọ̀nà wo la lè gbà gẹ́gẹ́ bí àwa ẹnìkọ̀ọ̀kan tó kàn gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n tó ṣẹ́wó mọ́ lára tá à ń bá wọn gbé ládùúgbò àìkàn lè dédé rí wọn sì ká lé wọn àbáwọn tá a ti ẹ̀ ń bá ládùúgbò tó yẹ pé à ń bá wọn gbé ládùúgbò tán bá gbọ́ pé wọ́n pa àwọn èèyàn wọn níbì kan ojú wo náà máa fi máa wo àwa tá à ń bá wọn gbé ojú wo náà máa fi máa wò wá àbí kí lẹ rò pé a lè ṣe ṣá máa ní kí wọ́n máa sí ládùúgbò wa mọ́ ni ṣáwọn ará àdúgbò máa lé wọn ni tí ò ṣeé ṣe ọ̀nà wo la lè gbà fúnra wa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan tí ọ̀rọ̀ yìí kàn gbọ̀ngbọ̀n. ó dáa má rò pé bóyá ọ̀rọ̀ yìí ò kàn ẹ́ o ọ̀rọ̀ yìí kàn ẹ́ ó kàn ẹ́ ó kàn ẹ́ ó kàn ẹ́ kódà ó gbé ẹ ṣubú ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ àwọn ìjọba wa náà bó ṣe kàn wá yìí ó kàn àwọn ìjọba wa ju àwa lọ nítorí pé àwọn local government chairman ipa wo ìgbésẹ̀ wo ni wọ́n ń gbé. ká tó sọ ọ̀rọ̀ fáwọn local government chairman ẹ mọ̀ pé ohun tí ààrẹ bá wí ló máa dọ́dọ̀ àwọn gómìnà òun làwọn gómìnà máa taari sí àwọn local government chairman torí ìdí èyí ààrẹ ní kí wọ́n máa fún wọn ní ibi tí wọ́n máa ti máa kí wọ́n jẹ́ kán máa wọnú oko máa jẹun káàkiri kí wọ́n máa fún wọn kólónì nígbà tá a bá wá fún wọn kólónì ilẹ̀ bá mi lónìí ilẹ̀ a ti pín fún gbogbo àwọn ọmọ kọ̀ọ̀kan. ẹ jẹ́ aṣàlàyé kólónì fáwọn èèyàn wa ètò wa. ibi táwọn èèyàn ti lè táwọn darandaran ti lè máa kẹ́ran wọn jẹ oko ṣùgbọ́n lẹ́gbẹ̀ẹ́ mi ṣe mọ̀ ní àwọn ìlú tó ti ní ìdàgbàsókè jù wá lọ mo rí wípé ṣe ni wọ́n máa ń ní ọgbà fún ẹran ọ̀sìn tí àwọn olóyìnbó ń pè ní ranch ṣùgbọ́n níbí èmi ò wá mọ̀ ranch yẹn dẹ̀rẹ́ tá à ń sọ yìí tó jẹ́ ọgbà yìí ẹni tí ò bá nílẹ̀ tiẹ̀ á lọ rẹ́ǹtì ilẹ̀ tàbí kó ra ilẹ̀ á wá kan ọgbà á wá máa sin àwọn ẹran ọ̀sìn ẹ̀ ń bẹ̀ kí wá lóde tó jẹ́ pé lórílẹ̀‐èdè tiwa àwa ò lè ṣe èyí ká ní káwọn tó ní ẹran ọ̀sìn kan ọgbà fún káwọn ẹran wọn máa wà lọ́gbà kán jáde lọ kán já ohun tó máa jẹ kán wá gbé fún wọn nínú ọgbà wọn ju pé kán máa dà wọ́n kiri máa ba nǹkan oko jẹ́ tó bá wá di pé àwọn olóko bá bínú ẹ wà máa pa wọ́n ẹ yọ ọ̀bọ̀n ẹ yọ àdá. ó dáa lóòótọ́ ni ẹ má yẹ ká wo ọ̀rọ̀ yìí dáadáa lóòótọ́ a ti mọ̀ wípé ohun tí tíjọba bá sọ òun náà ni àwọn local government chairman máa sọ. ẹ̀yin CDA chairman ní àwa ọ̀rọ̀ yìí tó kàn wá nú ilé wa ìgbésẹ̀ wo lẹ̀yin gbé
ọ̀gá wa Buhari ààrẹ orílẹ̀-èdè wa lórí ètò wa kan náà sọ pé kì í gbèsè wo gan ni olórí lórílẹ̀-èdè ń gbé lórí ọ̀rọ̀ àwọn èèyàn ẹ̀ Fúlàní yìí lórí àwọn tí wọ́n ń ṣe ìpànìyàn tí wọ́n ń kidnap tí wọ́n ń gba ransom tí wọ́n ń ṣe kí ni Buhari fúnra rẹ̀ ọ̀gá wa gangan ti gbé nígbésẹ̀ àwa ẹnu tiwa kọ́ ẹnu tiwa ò bá. láìpẹ́ náà la rí i pé wọ́n yọ gbogbo àwọn adarí ológun wọ́n wá fi àwọn míì síbẹ̀ pé àwọn tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ wọn ò ṣiṣẹ́ báwọn ṣe fẹ́ wọn ò ṣiṣẹ́ takuntakun tó pé bóyá àwọn tuntun yìí wọ́n wá ṣe takuntakun a rí i pé ìkan nínú àwọn ìgbésẹ̀ tí ààrẹ orílẹ̀-èdè ti gbé. ohun tó mú mi sọ̀rọ̀ yìí náà ni wípé ládùúgbò tèmi nínú ilé tiẹ̀ ìgbésẹ̀ wo ló fẹ́ gbé ó yá ẹ̀yin CDA chairman ní kíákíá kóníkàlùkù kẹgbẹ́ra ńlẹ̀ báyìí wọ́n ti dé àwọn darandaran yìí wọ́n dé Ogun State ní o oríṣiríṣi ló ń lọ lórí ẹ̀rọ alátagbà àwọn kan á ní wọ́n ti fáwọn ní 48 hours kí gbogbo àwọn Yorùbá kí kinní kan kó kúrò nínú wọn. àti ẹ̀ lè gba gbogbo ohun tá a bá ń rí lórí ẹ̀rọ ayélujára káàkiri àlè gba gbogbo ẹ̀gbọ́n torí ọ̀pọ̀lọpọ̀ ló máa ń fi àtẹ̀jíṣẹ́ ìbẹ̀rù ránṣẹ́ ní tí ò rí ajókòónú yàrá ẹ̀ káwọn èèyàn bá lè mọ̀ pé òun náà sọ̀rọ̀ aṣọ tiẹ̀ ṣùgbọ́n tèmi máa sọ ni tí mo fẹ́ kẹ́yìn èèyàn bá wa dá sí ká máa retí àtẹ̀jíṣẹ́ yín ní ọ̀sẹ̀ tó ń bọ̀ tá a máa tún padà sórí ètò yìí láti kà sí yín létí ó ní pé kí ni ipa wo ni àwa kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan tó kàn ní agbègbè wa ipa wo ni ká kó ipa wo lẹ rò pé àwọn CDA chairman wa gbọ́dọ̀ kó ipa wo la rò pé àwọn alága ìjọba ìbílẹ̀ wa gbọ́dọ̀ kó ipa wo lẹ rò pé gómìnà ìpínlẹ̀ gangan gbọ́dọ̀ kó ipa wo wá lẹ wá rò pé ààrẹ orílẹ̀-èdè náà gbọ́dọ̀ kó ẹ ti àtẹ̀jíṣẹ́ yín sórí nọ́mbà yìí 070-146-38047 ẹ ti àtẹ̀jíṣẹ́ nìkan ni o ẹ má pè wá ẹ ti àtẹ̀jíṣẹ́ yín sórí 070-146-38047 tó bá wá di lọ́sẹ̀ tó ń bọ̀ táwọn tún máa pàdé a ó ka gbogbo àtẹ̀jíṣẹ́ yín a ó kọ́kọ́ sọ̀rọ̀ lé àtẹ̀jíṣẹ́ yín lórí ká tó tún mú ọ̀rọ̀ míì wá sọ fún wa ẹ jẹ́ ká tún délé ajé náà à ń padà bọ̀. ará ìlú Èkó, Èkìtì, Ọ̀rẹ́, Oǹdó, Ọ̀wọ̀ tàbí orígun mẹ́rin Nàìjíríà oríire dé fún tọmọdé tàgbà tó fẹ́ ní ìmọ̀ nípa eré orí ìtàgé tíátà ká sọ̀rọ̀ lórí rédíò àti tẹlifíṣọ̀n broadcasting orin kíkọ music tó ń ti jójíjó ní oníranran choreography ká kọ́ bí wọ́n ti ń tẹ̀wé general printing tòun ti ẹ̀rọ kọ̀ǹpútà graphic design. àǹfààní ńlá dé fún ọ láti ilé ìwé the VOCA Art Institute tí wọ́n ṣe àgbékalẹ̀ ètò ẹ̀kọ́ ọlọ́dún méjì 2 years diploma course ètò ẹ̀kọ́ olópin ọ̀sẹ̀ part-time study. má fi ìgbàgbọ́ rẹ dọ́là o yára wá gba fọ́ọ̀mù tirẹ̀ pẹ̀lú ẹgbẹ̀rún mẹ́ta péré 3,000 naira. ní the VOCA Media Studio nítorí pé ètò ìgbẹ̀kọ́ máa bẹ̀rẹ̀ láìpẹ́ jọjọ. ṣùgbọ́n wọ́n gba fọ́ọ̀mù tirẹ̀ lóṣù yìí o kí o tó tán ní nọ́mbà 114 Ìgbọ́pá road ní ẹ̀gbẹ́ ilé epo òdòdó abúlé Èkó Ìjẹdẹ Ìkòròdú lẹ́kọ̀ọ́ tàbí kí ẹ pè wọ́n lórí ẹ̀rọ 081-069-3397. 080-528-92312 tàbí 070-146-38047. bí o bá lẹ́bùn tẹ́lẹ̀ fi ẹ̀kọ́ kún. ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò ó kàn mí ó kàn ẹ́ abala tí a wà yìí òun náà ni abala lágbo ẹ̀fẹ̀ ó kàn mí ó kàn ẹ́ ǹjẹ́ ẹ ti gbọ́. pé kí ni. wípé àwọn ọmọ wa tá a máa ń rán nílé ìwé yìí ẹ jẹ́ kí wọ́n máa mójútó ìwé wọn nítorí pé kí ni òyìnbó tí wọ́n máa ń sọ nínú kíláàsì gbàǹkangbè ní ìjọ kan mo wọnú kíláàsì àwọn ọmọ wa ni wọ́n bá sọ wípé good morning. wọ́n ń kọrin ni. sir we are planning to kill you sir God bless you. ṣé òyà tètè méré. ǹjẹ́ ẹ ti gbọ́. pé kí ni. pé kò sí ìbànújẹ́ fún eléyín gangan tí ìyá rẹ̀ kù nítorí pé bí wọ́n bá pe eléyín gangan pé ìyá rẹ̀ kù bó bá ṣe ń bọ̀ báyìí
yìnyín náà ni ó mọ ké. èèyàn wa ń ta náà ni wá. ẹ jọ tó lọ́wọ́ ọba tó bá tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ a ó máa jára wa sí i a ó máa jára lórí ètò wa ètò yín ètò ó kàn mí ó kàn ẹ́. ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yín sórí nọ́mbà tí mo pè lẹ́ẹ̀kan sí WhatsApp ni o tàbí kẹ́ ẹ sẹ́ndì voice note yín sórí nọ́mbà yẹn 070-146-380-47. kó tó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ táwọn máa pàdé tírí àtayọ̀ láfi pàdé orúkọ mi ò yí padà o Ọlájùmọ̀kẹ́ Akínọlá bẹ̀bí jẹ́ èyí rèé. ọmọọba Adéfọlájù Sàròmí lèmi jẹ́ lórí the VOCA radio tá a ti ń ṣe ètò wa ó kàn mí ó kàn ẹ́ èmi ni wọ́n ń pè ní one and only Queen of Africa the Ọ̀párùkù of Lagos State Ìfálànà Àdínní Àpọ́stù àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ náà rèé a ó máa fi re pàdé èmi ni wọ́n ń pè ní Bọ̀bọ́ọ̀sì lórí gbogbo àwọn ètò wa ó kàn mí ó kàn ẹ́ ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú ayọ̀. Ire o.